Ẹ kú dédé àsìkò yìí gẹ́gẹ́ bí a ṣe mọ̀ lórí ìgbẹ́jọ́ tó ń lọ́wọ́ lórí ọ̀rọ̀ Abdulrahman Bello tó pa ọ̀rẹ́bìnrin rẹ̀ ìyẹn Hafsa. Ilé ẹjọ́ mà ti dá ẹjọ́ lónìí o, wọ́n ṣe gudugudu méje òun yàyà mẹ́fà lórí ọ̀rọ̀ Abdulrahman Bello ní ìpínlẹ̀ Kwara eléyìí tó ṣekú pa ọ̀rẹ́bìnrin rẹ̀ láìpẹ́ yìí. Ẹ̀yin náà ti gbọ́ ti mọ̀ bó ṣe ń lọ bí wọ́n ṣe ń gbé lọ sí ilé ẹjọ́. Òun àti àwọn mẹ́rin mìíràn tí wọ́n mú pẹ̀lú rẹ̀ ni wọ́n fojú ba ilé ẹjọ́ tí ilé ẹjọ́ sì dájọ́ náà lónìí. Ṣé bí wọ́n ní ṣàkátà pàrà là ń sétọ́, bó bá ti ń di pé oyin láyìí jù ó ti ń di takú wárápá nìyẹn o. Ẹ̀yin èèyàn wa, tó bá ṣe wípé bí wọ́n ṣe dá ẹjọ́ yìí tán, tó bá ṣe wípé lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n máa tọwọ́ bọ̀wé wípé kí wọ́n lọ yẹgi fún arákùnrin Abdulrahman Bello yìí, ìyẹn ìbá mà dára, torí ìyẹn ni nǹkan tí ó jẹ́ ẹ̀dùn ọkàn fún àwọn ọmọ Nàìjíríà tó fi ṣe wípé oníkálukú kàn ń gbépò yẹnu ni pé wọ́n dájọ́ fún lóòótọ́, àmọ́ ṣé gómìnà máa tọwọ́ bọ ìwé àdéhùn pé kí wọ́n yẹgi fún un. Èyí ni ohun tó ń jà rànyìnrànyìn lórí ẹ̀rọ ayélujára lónìí, torí pé adájọ́ ti ṣe gudugudu méje òun yàyà mẹ́fà, àwọn agbẹjọ́rò náà ò gbẹ́yìn, kálukú ló ṣe gudugudu méje òun yàyà mẹ́fà lórí ọ̀rọ̀ Abdulrahman yìí, èyí tó ṣe ikú pa ọ̀rẹ́bìnrin rẹ̀ ní ìpínlẹ̀ Kwara tó jẹ́ wípé ó kú ní tapá titan. Àmọ́ ṣé bí wọ́n ṣe dájọ́ ọ̀hún lónìí, ṣé wọ́n máa yẹgi fún un lẹ́sẹ̀kẹsẹ̀? Èyí ni ọ̀rọ̀ tí àwọn èèyàn ń gbépò yí ẹnu kiri, tí ó sì ń ṣe ọmọ Nàìjíríà ní kàyéfì, nítorí pé lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ti dájọ́ kú fún pé kí wọ́n lọ yẹgi fún wọn, tó ṣe pé a sì tún máa rí wọn níta nígboro tí gbogbo wa sì tún jọ máa pàdé. Òyìn ló ń ṣe àwọn èèyàn ní kàyéfì pé bí wọ́n ṣe dájọ́ yìí lóòótọ́ ó dùn mọ́ gbogbo mùtúmùwà nínú, bí wọ́n bá tilẹ̀ gẹṣin nínú èmi pàápàá wọn ò ní kọsẹ̀. Àmọ́ bí wọ́n ṣe dájọ́ ọ̀hún, ṣé bẹ́ẹ̀ ni yóò rí? Ṣé wọ́n máa yẹgi fún arákùnrin apànìyàn yìí ìyẹn Abdulrahman Bello lóòótọ́? Ìgbà wo ni yóò jẹ́ tó bá ṣe pé ìdájọ́ òdodo bí irú eléyìí pàápàá ló ń fìdí múlẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà? Bó bá ṣe pé bí wọ́n bá ṣe dá ẹjọ́ ọ̀hún, ibi tí wọ́n bá dájọ́ ọ̀hún sí, wọn ò ní yẹ ohùn kúrò níbẹ̀, ìyẹn ìbá mà dára, ìbá mà dùn. Ìyẹn ló mú àwọn ènìyàn máa ṣe atótónu, ló mú awuyewuye pọ̀ lórí ẹ̀rọ ayélujára lónìí pé ṣé apànìyàn yìí ṣé kìí ṣe pé yóò tún lọ láì jìyà bí? Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ọrú ẹ̀ ló ti ṣẹlẹ̀ láwùjọ wa lónìí tó jẹ́ pé àlọ́ la rí a ò rábọ̀ o. Báwo ló ṣe rí lọ́dọ̀ tiyín? Ẹ fi èrò tiyín ránṣẹ́ sórí comment section lábala àríwísí. Báwo ló ṣe rí lọ́dọ̀ yín? Ṣé ìdájọ́ yìí ṣó dùn mọ́ yín nínú lótìtọ́ lódodo? Ìdájọ́ òdodo yìí tó ń fẹsẹ̀ múlẹ̀ lọ yìí ṣó dùn mọ́ yín nínú? Báwo ló ṣe rí lọ́dọ̀ yín? Àbí bí wọ́n ṣe dájọ́ ọ̀hún tán, ṣé ẹ̀yin sì ń rò ó ni wípé Abdulrahman ó ṣeé ṣe kí wọ́n má yẹgi fún un? Torí pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ti ń sọ wípé wọ́n dájọ́ fún lóòótọ́, àmọ́ ìgbà wo? Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n dájọ́ fún tí wọ́n ti mọ̀ yìí pé wọ́n pa ènìyàn, ẹ̀sùn apànìyàn ni, tí wọ́n sì dájọ́ ikú fún wọn, tó ń ṣe wípé lẹ́yìn ọ̀rẹ̀yìn ìṣe la tún jọ ń fàyà gbáyà nígboro, ta tún jọ ń ríra tí wọn ò padà yẹgi fúnrú ẹni bẹ́ẹ̀ mọ́. Irú ìwà wo ló máa gbòde kan? Irú ìwà wo lẹni bẹ́ẹ̀ máa wù? Ìwà ta ni ó mú mi? Ìwà bí wọ́n bá mú mi wọn ò kú ní dájọ́ ikú fún wọn, òun ni ọ̀pọ̀lọpọ̀ wọn máa wù nígboro. Báwo ló ṣe rí lọ́dọ̀ tiyín sẹ̀? Àní kí ẹ fi èrò yín ránṣẹ́ sí abala àríwísí tí a mọ̀ sí comment section yìí, nítorí pé èmi ó dùn mọ́ mi nínú pé wọ́n dájọ́ ikú fún un. Àmọ́ tó ń ṣe oníkálukú ní kàyéfì ni wípé bí wọ́n ṣe dájọ́ ikú fún Abdulrahman lónìí, ṣé lóòótọ́, ṣé bẹ́ẹ̀ ni, ṣé wọ́n máa yẹgi fún? Ṣé gómìnà máa sáìn? Ṣé kò ní sáìn? Oníkálukú ló ń rò ó. Kódà bí ọ̀pọ̀lọpọ̀ ṣe ń rò ó, wọ́n ń wí sí abala àríwísí káàkiri lórí ẹ̀rọ ayélujára pé wọ́n dájọ́ yìí lóòótọ́, àmọ́ ṣé wọ́n máa yẹgi fún? Nítorí pé ìgbàgbọ́ àwọn ènìyàn ni wípé bí wọ́n ṣe dájọ́ yìí, tí wọ́n bá mú ìdájọ́ yẹn ṣẹ lọ́gán lẹ́sẹ̀kẹsẹ̀, irú àwọn ènìyàn bí Abdulrahman Bello yìí kò ní pọ̀ nígboro. Kì í ṣe ìpínlẹ̀ Kwara nìkan ni wọ́n ti ń pa ènìyàn,
oríṣiríṣi ìpínlẹ̀ ní jàgídíjàgan àwọn ìwà ìkà ìwà burúkú tí wọ́n ti ń pa ènìyàn yìí ló ti ń ṣẹlẹ̀ àmọ́ bí wọ́n bá dájọ́ ọkú fún wọn ṣé wọ́n máa yẹgi fún wọn ṣé lóòótọ́ ni wọ́n máa yẹgi fún Abraham Bello yìí tó fi jẹ́ wípé ìdájọ́ òdodo yìí yóò fẹsẹ̀ múlẹ̀ pínpín. Fọlọ́runṣọ́ Ahmad Hussein lórúkọ mi tí gbogbo ayé mọ̀ sí Dr. Saddam Fagba èmi àti àwọn akẹgbẹ́ mi agbẹjọ́rò yòókù mi àwọn ẹbí ọmọ tí wọ́n pa Hafsat ni a dúró fún nílé ẹjọ́ níbi ẹjọ́ yìí a sì dúró fún public interest gbogbo ẹni tó ní interest lórí kí ìdájọ́ òdodo ṣẹlẹ̀ ní orí ọ̀rọ̀ náà la dúró fún. Báwo ni ìgbẹ́jọ́ ṣe rí lónìí, kí ló ṣẹlẹ̀ ní ẹjọ́ lónìí? A dúpẹ́ fún Ọlọ́run fi ìdí òdodo múlẹ̀ nígbà tí adájọ́ analyse gbogbo ọ̀rọ̀ tán yányán àwọn mẹ́rin tí wọ́n mú pọ̀ mọ́ Abraham tí wọ́n ní wọ́n jọ ṣe aburú yìí ilé ẹjọ́ ní kò sí ẹ̀rí kankan tó fi nǹkan kan kọ́ wọn lẹ́sẹ̀ àbí tó jẹ́ kí nǹkan kan kàn wọ́n pé wọ́n kópa kankan níbi aburú yìí so ilé ẹjọ́ tú wọn lẹ̀ tí ń túmọ̀ sí pé charge conspiracy kọ́ to discharge wọn tí o bá ti sí conspiracy èèyàn kan ò lè dá conspiracy ṣe kọ́ to discharge àwọn mẹ́rẹ̀ẹ̀rin tó kù lórí ti Abraham tó kù wọ́n ní kéèsì rape charge rape tí wọ́n levy against rẹ̀ kò sí evidence to buttress that too kọ́ to discharge rẹ̀ of 8 then ẹlẹ́kẹta òun ni being in possession of human part ìbá ẹ̀yà ara ọmọnìyàn lọ́dọ̀ rẹ̀ àti ẹ̀jẹ̀ ọmọnìyàn ilé ẹjọ́ ní ẹ̀rí tó dájú tó sì wúwo tó gbọngbọ́n ó múlẹ̀ lórí wípé wọ́n bá ẹ̀yà ara Hafsa lọ́wọ́ ẹ̀ ilé ẹjọ́ ṣèdájọ́ fún un pé ó lọ sí ẹ̀wọ̀n ọdún 10 fún káùntì yẹn ó sì san owó ìtanràn 100,000 tí ò bá rí owó yẹn san ó lọ ẹ̀wọ̀n 6 months ní ìpààrọ̀ owó 100,000 yẹn then fún ìdájọ́ ti pànìyàn wọ́n ní overwhelming evidence ẹ̀rí tí ò ní àbàwọ́n wọ́n rí fi múlẹ̀ pé òun ló pa Hafsa ilé ẹjọ́ dájọ́ fún un pé kí wọ́n lọ yẹgi fún òun náà tí ẹ̀mí fi bọ́ ní ọrùn rẹ̀ fún ẹ̀sùn ìpànìyàn. Ẹ̀yin gẹ́gẹ́ bí agbẹjọ́rò ìdílé àwọn Hafsa báwo wá ló ṣe rí lọ́kàn yín? Inú mi dùn wípé ìdájọ́ òdodo ni Ọlọ́run fi lélẹ̀ yìí torí nígbà tí ẹjọ́ náà ń lọ bá a ṣe ń fìlì kó ṣe yẹ kó rí bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe ní kó rí ó mìíràn pé bá a ṣe rí Ọlọ́run ní kí ilé ẹjọ́ náà rí bẹ́ẹ̀ òdodo la rí ó sì dùn mọ́ abó ṣe rí kí Ọlọ́run kó gbà fún wa. Ẹ ṣeun. Orúkọ mi ni Suleiman Mohammed Azan Koshemani èmi ni alága ẹgbẹ́ àwọn agbẹjọ́rò ní Ìlọrin tàbí Ìlọrin branch. Báwo la ṣe rí ìdájọ́ tó wáyé lónìí ní ilé ẹjọ́ yìí sí? Àkọ́kọ́ fẹ́ gbóríyìn fún ilé ẹjọ́ pẹ̀lú ìdájọ́ tí wọ́n ṣe ní èní gẹ́gẹ́ bí agbẹjọ́rò ní ẹgbẹ́ agbẹjọ́rò ní Ìlọrin nígbà tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ a rí wípé a ní láti lọ kàn sí àwọn tó jẹ́ fámílì tí ṣẹlẹ̀ṣẹlẹ̀ sí wípé ara àdájọ́ òdodo ni kí agbẹjọ́rò kí ó dúró fún ẹni tí wọ́n fẹ̀sùn kàn látàrí pé kálíbà rí ìdájọ́ òdodo àníkankan yẹn nẹ́sùn ló ṣẹlẹ̀ ní òní ẹ̀rí pé ní àwọn bíi 4 àbí 5 tí ilé ẹjọ́ kó wá tí àwọn ọlọ́pàá kó wá sí ilé ẹjọ́ ní láti wá fi ẹ̀sùn kàn lórí ikú Hafsat gbogbo àwọn tí wọ́n kó wá sílé ẹjọ́ lẹ́yìn ìgbà tí wọ́n ṣe atótóni láàrin bí oṣù 9 sí ẹ̀yìn a rí i pé àwọn tí ò mọ́wọ́ tí ò mẹsẹ̀ nínú ètò yìí ilé ẹjọ́ sọ yìí pé ní kí wọ́n máa lọ ní ayọ̀ àti àlàáfíà tó fi hàn yìí pé ní ìdájọ́ òdodo sì wà ilé ẹjọ́ sì ṣe tó yẹ kí ó ṣe gẹ́gẹ́ bí ilé ẹjọ́ amẹ́nìkan ṣoṣo tá a rí i pé ní ó mọ́wọ́ níbi ikú yìí tó ikú ọmọ yìí tó ṣe kú pa ilé ẹjọ́ sọ yìí pé ní ẹ̀tọ́ tó yẹ fún lábẹ́ òfin wọn ni kó lọ fìyà jẹ tó fi hàn yìí pé ní ìdájọ́ òdodo sì wà lórílẹ̀‐èdè tí ó sì ní dìlé rárá so agbóríyìn fún ilé ẹjọ́ ìpínlẹ̀ Kwara pàápàá jùlọ adájọ́ Anna Ajayi pẹ̀lú ipa ribiribi tó kó lórí ẹjọ́ yìí tí kò jẹ́ kó pẹ́ lẹ́yìn bó ti jẹ́ yìí pé gbogbo àwọn tí wọ́n fẹ́ rojọ́ nílé ẹjọ́ yìí wọ́n lé ní 10 ó sì gbọ́ gbogbo wọn lásìkò tí ò pẹ́ tí ó sì jìnnà jù so ó fi hàn yìí pé ní ìdájọ́ òdodo ó sì wà nílé ẹjọ́ yìí kí àwọn ọmọ Nàìjíríà kájá ká gbà yìí pé ní kò sẹ́nìbọ̀dì tó bá ṣẹ̀ sófin yóò rí yóò fojú kan ilé ẹjọ́ yóò sì jìyà ẹ̀ṣẹ̀ tó bá ṣe. Kí ni ilé ẹjọ́ ní kí wọ́n ṣe fún Abraham Bello báyìí? Wọ́n ní kó lọ yẹgi fún ni kó yẹgi fún. Ó túmọ̀ sí pé kí wọ́n pa òun náà. Kí wọ́n pa òun náà
bó ṣe pa èèyàn torí pé n tó fi wá sọ ni pé ẹni tó bá pààyàn kí ó pa òun náà padà ní tí ẹjọ́ sì kí lọ ṣe náà nìyẹn pé kí ó yẹgi fún títí tẹ́mi ó fi bọ́ lọ́rùn rẹ̀. ẹ bá ń darúkọ yín lẹ́ẹ̀kan sí. orúkọ mi ni Suleiman Mohammed Azam Koshemani tí mo jẹ́ alága àwọn agbẹjọ́rò ní ìpínlẹ̀ Kwara. ẹ̀sìn tó wáyé yẹn wá bí ó ti rí lọ́gbà ilé ẹjọ́ gíga ti ìpínlẹ̀ Kwara nílùú Ìlọrin lónìí rèé o bí wọ́n ti dájọ́ pé kí wọ́n lọ yẹgi fún Abdulrahman Bello lórí ẹ̀sùn ìṣekú pa Hafsat Yetunde Adefalu èyí tí ó ṣẹlẹ̀ lónìí lọ́gbà ilé ẹjọ́ nínú oṣù keje ọdún táwa yìí náà ni ìṣẹ̀lẹ̀ náà ṣẹ̀ tí wọ́n fi ẹ̀sùn kan Abdulrahman Bello tí ìdájọ́ náà sì wá sópin lónìí ẹ ṣeun bí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa.